Amóhùnmáwòrán nígbà tí a ṣáwà èdè wa kí yín káàkiri ẹkú bí ojú ọjọ́ bó ṣe rí àtúntì dé bá ṣe máa ń dé ètò tí ẹ máa ń gbádùn ètò àgbààgbà lórí nígbà tí a ti máa ń gbé àwọn bàbá àtàwọn màmá tá ti máa ń gbọ́ wá tẹ̀dẹ̀ ń gbádùn wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tipẹ́tipẹ́ láti ń mu ọ̀pọ̀lọpọ̀ wọn bàbá wa bàbá wo olóògbé bàbá sòwé náà ẹni gbàgbọ́n ẹ gbádùn wọn dáadáa màmá wọn yẹn Adéjọbí bàbá wa Lọ́fà náà bàbá wa Tàfà á lè má kà á lọ tẹ̀dẹ̀ ní ẹ̀ ń fẹ́ kí adúdó kan máa mú wọn pé bẹ́ẹ̀ ṣe ń rí wọn yẹn ẹni yìí ń dùn wọn náà ti gbà bí iṣẹ́ èmi ọmọ yàgò rìn ìjírò yìí làwọn àbí mọ àgbọ̀nrán pẹ̀lú Láwálé tó dúró gbọ̀ngbọ̀n pẹ̀lú Sunday ayé Ọbásan ètò àgbààgbà tìǹbù àwọn kan fìdílé o torí a fẹ́ fi òkò kan la máa fi pa ẹyẹ méjì ni ẹni tó wà pẹ̀lú wa lé ní ẹni tá a ti fẹ́ lọ bá láti ṣètò yìí fún ni à ń tẹ̀mọ̀ pé ṣẹlẹ̀ ńlá ó tẹ̀ máa wá ṣẹlẹ̀ àmọ́ gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ lọ́wọ́ Ọlọ́run ló wà nígbà tó dẹ̀ wá ṣẹlẹ̀ náà ó pé ó tún wá bára wọn mu náà ni ìṣẹ̀lẹ̀ tí mò ń sọ ti ikú bàbá wa àgbà òṣèré Alhaji Nurudeen Babatunde Omidina kọ́lọ̀ bá mi fọ̀rọ̀ kẹ́wọ̀n á ti wà pẹ̀lú kan nu àwọn ìmùlẹ̀ wọn 5 and 6 wọn èèyàn wọn àbúrò wọn gbogbo ẹ̀ ló jẹ́ pátápátá àsìkò tó ṣe rẹ́gí gangan lélẹ̀ torí a sọ̀rọ̀ ń pa wọn fúnra wọn tó wà bí a sọ̀rọ̀ ń pa olóògbé wa àti wọ́n sọ̀rọ̀ ń pa wọn ìbéèrè kankan tí wọ́n súnmọ́lé àyànnà náà gbogbo ẹ̀ fún yín ẹ̀wọ̀n bá ṣe ń bì wọ́n tún wà pẹ̀lú Ayọ̀ǹgẹ̀ bàbá Yomi King gbogbo àgbàlẹ̀ ẹ̀ mọ̀ sí Ọ̀pẹ̀bẹ̀ Disable bàbá o ẹ ǹlẹ́ bàbá o ẹ pẹ̀lẹ́ sà ẹ kú dédé àsìkò tá a wà yìí adẹ̀ tó ń kí fún bí ojú ọjọ́ ṣe rí lẹ́ẹ̀kan sí àtúkù lédè ti Àdìmẹ́rù bàbá sùwé olùṣètà kókó níparí ẹ̀sìn ẹran gbọ́dọ̀ kún láì lọ́bẹ̀ ìrìnkúnrin ọkọ̀ Angelina ọkọ̀ àsáàràtù àràtà sáàsá Abátúndé nìyẹn ó ti lọ ọ̀run wa bá àfọ̀rún kẹ́. bàbá àwọn olólùfẹ́ yín káàkiri torí ọ̀wọ́ ojú yín gbójú yín wálẹ̀ gàgà wọ́n dẹ̀ rí lẹ́fẹ̀ẹ́ bá mi kí wọ́n gbẹ̀yìn gangan lẹ́wà ń bí. wọ́n ti mọ òdú ní wá àìsàn ìmọ̀ fólókò wọ́n mọ̀ wá tán bá ti rójú wọ́n ti mọ̀ wá à ń ṣẹ́mùsì àṣẹ gbogbo ẹ̀ wọ́n rí wa dáadáa pé lóòótọ́ a lè máa jẹ́ disable nínú eré ṣùgbọ́n àmì able man níta gbangba a lè rìn dáadáa Ọlọ́run ò ṣì wá láàárọ̀ Ọlọ́run dẹ̀ níyàwó láàárọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo ẹ̀ tẹ́ ń wò wá lásìkò sí ojú tẹ́yìn náà fi ń wò wá Ọlọ́run ní gbà ọ́ Ọlọ́run nígbà pa àtẹ̀sẹ̀ yín ẹ ṣe gan. Baba King ẹ jẹ́ sáré mú pápápá nígbà ṣe máa mú pápápá náà orúkọ yín Yomi King orúkọ yẹn orúkọ òyìnbó ni ẹ bá mi yọ̀nà náà mọ́ gbogbo níyìn. àwọn bíbí ìpínlẹ̀ Èkó tá a wà ní mí èmi wọ́n bí mi sí ìlú Èkó ní àdúgbò kan tó ń jẹ́ Òkè-Pòpò nílùú Èkó bọ́n ti kéré mọ́ ni wọ́n àwọn tó wà níbẹ̀ àwo ni wọ́n Òkè-Pòpò ṣùgbọ́n ilé tiwa ní area yẹn ọdún fa ni 77 ọdún fa ni bàbá tó bí èmi ń gbé lóòótọ́ bàbá mi ti papòdà wọ́n dàgbà dáadáa wọ́n tó papòdà mo jẹ́ ọmọ Èkó nídìí bàbá ìdí ìyá mi ọmọ ìpínlẹ̀ Ògùn ní from Abẹ́òkúta ẹgbà lọ́hùn ni ìyá mi ìyá bàbá tèmi náà ìyá tó bí bàbá mi yẹn ọmọ Abẹ́òkúta ni ọmọ Ìjàyè ni wọ́n lẹ́kùn mi. ṣẹlẹ̀ kí àwọn ẹ̀gbá lédè tó yé wọn yẹ́kíyẹ́kí. ààrẹ kí n ṣẹlẹ̀ gbogbo ẹ̀ náà mo ti ń sọ ààrẹ àkíyín dáadáa pé ẹ̀ ǹlẹ́ o kípa yẹn kí ìṣẹ̀lẹ̀ mí ìdí ẹgbá sọ pé mi ìgbẹ́gbà rí ọmọ Èkó pọ́nbélé Èkó ni. ẹ bá mi sọ iṣẹ́ wo ni bàbá yín ṣe àti màmá yín kọ́ ẹ̀ ń sọ kí màmá bóyá màmá ṣì wà o. wọ́n mímí yìí wà. ẹ bá mi sọ ṣé tí màá ṣe màmá náà ń ṣe mo fẹ́ mọ̀. bàbá mi Pa Daniel Akitunde King in blessed memory tí wọ́n ti lọ sílé Ògbó. bàbá mi jẹ́ ọmọ olówó gbowó ní Èkó wọ́n dẹ̀ tún tọmọ fàájì díẹ̀ ọmọ Èkó gidi ni wọ́n yẹn bàbá mi Daniel Akitunde King wọ́n jẹ́ èèyàn kan nígbà ọ̀dọ́ wọ́n lọ léèwé tí wọ́n mọ̀wé dáadáa nígbà yẹn wọ́n lọ léèwé wọ́n dẹ̀ tún kọ́ iṣẹ́
àwọn tó ń ránṣọ amúnidára. So ní Ọbalẹ́ndé ni wọ́n ti máa ń ṣe gbogbo eléyìí nígbà tí wọ́n kéré dáadáa torí mi ò bá iṣẹ́ yẹn lọ́wọ́ wọn nígbà táwa gbọ́njú. So ìgbà táwa máa fi gbọ́njú wọ́n ti ní ìpèníjà kan tí ó jẹ́ bí ojú ìyẹn ni ò jẹ́ kán ṣiṣẹ́ télọ̀ ẹ̀ mọ́. Síbẹ̀síbẹ̀ náà wọ́n tún torí ẹ̀ wọ́n tún lọ sí ilé ìwé mi pẹ̀lú ojú bó ṣe ń dùn wọ́n yẹn. Wọ́n lọ sí School of Blind ní Oṣòdì ń bì. Wọ́n kàwé ń bẹ̀ wọ́n dẹ̀ tún jáde. Lẹ́yìn ìgbà tí wọ́n tún kàwé ń bẹ̀ wọ́n kọ́ṣẹ́ wọ́n ṣe telephone operator gbà yẹn ṣe pé fóònù tí ì dì báyìí wọ́n lè type pẹ̀lú ojúṣe nù yẹn wọ́n lè type pẹ̀lú bóyá ojúṣe nù yẹn wọ́n máa ń hun apẹ̀rẹ̀ kò sí nǹkan tó ń kí ni awò tó fi ń da ẹja yẹn wọ́n lè ṣe. So ìdí èyí ni wọ́n fi gbà wọ́n sí iṣẹ́ wọn Ministry of Agric ní Òkun ní Babich ni wọ́n ti ṣiṣẹ́ ní Ministry of Agric ni wọ́n wà títí tí wọ́n fi retire níbẹ̀. So lẹ́yìn ìgbà tó ń ṣiṣẹ́ ní Ministry of Agric yẹn èmi yìí mo ń sọ̀rọ̀ 70s tá bá ti ń lọ sí school àjọmọdé ibiṣẹ́ wọn ni ibiṣẹ́ wọn lèmi máa ti padà ṣẹ̀ṣẹ̀ máa bọ̀ ní school tèmi. So láti ìgbà yẹn lèmi ti ń ní eré orí ìtàgé tí ń wù èmi ṣe torí mo ń rá àwọn bàbá wa bàbá Sàlá mo dẹ̀ ń rá àwọn bàbá wa bàbá Mèrò. bọ́lá tí ń rí wọn ṣé wà ládùúgbò yín ni àbí. bàbá Mèrò àdúgbò kan náà lájọ wà a máa rí wọn ṣùgbọ́n orí amóhùnmáwòrán láti máa ń gbádùn wọn jù nítorí pé gbogbo wa bàbá Mèrò bàbá Sàlá ò sí lẹ́kọ̀ọ́ bàbá Mèrò bàbá Sùyé bàbá Magi Ẹmúlẹ̀wù gbogbo àwọn yẹn a máa ń ríra wa dáadáa gan nílùú Èkó dáadáa ṣùgbọ́n èmi ò tètè bẹ̀rẹ̀ iṣẹ́ apanilẹ́rìn ìdí tíátà Kápọ̀fọ̀ kọ̀ọ̀kan ìtàrífọ́gbálọ́gbàǹgbọ̀n nǹkan ni èmi ti kọ́kọ́ bẹ̀rẹ̀ èmi ni mo pe ọ̀gá mi tí mò ń bá ṣe tíátà ní yíyà kan pé kíní yóò bá star tèmi mú kẹ́ máa kówé incantation léèyàn lórí ẹ̀dẹ̀mọ́ lé Èkó nígbà yẹn àwọn ẹlẹ́bẹ̀ òru mascara ló máa ń gbé short put tá a bá yà ń gbà yẹn. So ibi tó bá ti ń wọnú tọ́ílẹ̀tì ẹlòmíì ti queue síta tó fẹ́ wọ tọ́ílẹ̀tì ibẹ̀ làwọn náà máa tún ti mú ìwé táwọn máa kọ́ incantation sórí ẹlòmíì àwọn akọlẹ̀ kí ló ń ṣe nù bẹ́ẹ̀ ẹ understand. So gbogbo orú nǹkan bẹ́ẹ̀ ó ti ẹ̀jẹ̀ kó sún mi nǹkan báyìí ó wùn mi ìkíyàn pààyàn lẹ́rìn tààrà ló wùn mi. Ọ̀gá mi yẹn a máa jẹ́ Túndé Ìbítáyọ̀ orúkọ group ẹ̀gbọ́n yẹn Òkè Àgbà theatre group. Gbogbo ìgbà tí mo sọ àwọn bàbá Balógun ìlú Èkó yìí náà wà ọkọ̀ ṣájẹ́ wọ́n wà ń lu Èkó yìí bàbá wa ọkọ̀ ìyá Rainbow Fẹ́mi Phillips àwọn náà wà ìlú Èkó yìí ni wọ́n wà gbogbo wọn lè a máa ń lọ wo rìhásà ẹ̀ aláìlá ń ṣe rìhásà káàkiri. So ti máa lọ́bí ètò ohun mi jù ni mo sọ pé ohun mẹ́rin máa ṣàpàyàn lẹ́rìn. So there was a day bàbá Sùwé dẹ̀dẹ̀ ilé wo jìnnà síra wa ta máa ń ríra every day mi lè jáde pé kí n jáde kí n má rí bàbá Sùwé a máa ń kíra ṣùgbọ́n mi bá ṣiṣẹ́ rí níjọ́ kan mọ́. kí làwọn tí ń ṣe ńgbà tẹ́ máa ń sọ gbà tẹ́ ń sọ kẹ́ máa ń. nígbà tí mò ń sọ pé mo rí wọn yẹn wọ́n ti bẹ̀rẹ̀ tíátà wọ́n ti ń ṣe eré apanilẹ́rìn èmi náà ti ń ṣeré pẹ̀lú ọ̀gá mi Òkè Àgbà theatre group bẹ̀tì kan tó ṣeré yẹn mo mọ bàbá Sùwé dáadáa torí àsúnmọ́ra wa gan bí ẹ̀gbọ́n àtàbúrò ni ṣóyè yín. So ìjọ́ kan mo wá lọ bá wọn ní ẹ̀gbọ́n iṣẹ́ ká máa pọ̀fọ̀ yìí ó ti sú èmi ẹ jẹ́ kí n wá darapọ̀ mẹ́yìn tẹ̀jáláwàdà. So àwàdà ló wùn èmi ṣe lọ́lọ́run yàn mẹ́mi ló wùn mí látọ̀run tí mo wùn mí nìyẹn ni báwo ló ṣe máa mọ tó wùn ẹ látọ̀run tó wùn èmi nìyẹn mo ti sọ fọ́gà tí mo bá ṣe rọ owó nǹkan lè dédé gbà ẹ̀ bẹ́ẹ̀ jẹ́ kí n rí Túndé náà torí Túndé làwọn náà ń jẹ́ Túndé lọ̀gá mi yẹn jẹ́. So wọ́n wá ní kí n jẹ́ káwọn rí Túndé wọ́n mọ́ra wọn Túndé yẹn gbé ní Sangros ní Maranti street ẹ̀ ní Sangros ẹ̀ kíní kan Maranti street ẹ̀ Sangros ṣá ló ń gbé Túndé Ìbítáyọ̀ ní orúkọ ẹ̀. So wọ́n wá níbì kan tó ti máa ń pàdé gẹ́gẹ́ bí àwọn ọ̀gá eléré ní Alákòrò ẹni tó bá jẹ́ ọmọ Èkó dáadáa wọ́n mọ Alákòrò ibi tó ti ń kọ́ ẹ̀ṣẹ́ ní Èkó ní sáìdì Ọ̀fìn nígbà yẹn ní Alákòrò wà ibẹ̀ ni bàbá Magi wà ibẹ̀ ni bàbá Magi náà ń gbé. So wípé bẹ́ẹ̀ náà ti pàdé wọ́n wá sọ fúnra wọn pé ọmọ mi sọ pé òun fẹ́ máa ṣe nǹkan bàbá ní kò jáyò pa ó ti sọ fún mi pé iṣẹ́ apọ̀fọ̀ òun aláwàdà lóhun ṣe. So ó dẹ̀ rí pé òótọ́ ni mo sọ pé mi ìpúrọ́ láti gba ìbáyé jọ tú rò pọ̀ láti gba ẹni èmi tí mi kì í sunlé ẹ̀ tẹ́lẹ̀ ó di pé kí n máa wọlé ẹ̀ bó ṣe wùn mí wọ́n á ṣe bí àbúrò ẹni tó bá rí èmi àti bàbá Sùwé
wọ́n á lè rò pé mi náà bí ilé ni títí dọ́dọ̀ bàbá tó bí torí gbà mí máa wà tí bàbá Suwe bá fẹ́ lọ sí Ìkòròdú ó lè wà ń Kòròdú kó má délé bàbá ẹ̀ ní gbogbo èmi ni máa lọ sílé bàbá ẹ̀ ní gbogbo ìmádẹ̀ tí wà ń gbogbo bàbá ti mọ̀ pé bàbá Suwe wà ń tòsí ẹ̀gbọ́n ẹ̀ ń kọ́ máa ní ẹ̀gbọ́n mi wà ń tòsí bẹ́ẹ̀ kò ní pẹ́ẹ́dẹ́ ó lè àbáyẹn lè ti sọ mi pé n tó fi mú ẹ jẹ́gbẹ́ ó lè mú àtòrì àbáyẹn ní ó ṣe kọ́mẹ́dì ju bàbá Suwe lọ ìyẹn bàbá tó bí bàbá Suwe bàbá manager la máa ń pè é ó lè mú ẹgbẹ́ báyìí pé ìwọ jẹ́gbẹ́ ẹlẹ́ fàyò ẹgbẹ́ yẹn máa gbé ìmọ̀ bí tó ti máa rí ẹgbẹ́ yẹn bí wọ́n lọ gẹ́nu akọ́ fún mi lẹ́gbẹ́ lójì ẹ̀ ń bá mi ṣeré ni o so a ní o jẹ́ ẹgbẹ́ ẹlẹ́ kí ló tún wà tí ẹ̀ ṣe tíátà rárá ọkọ̀ ní natural kìíní yẹn ọkọ̀ ní gift yẹn ni mi ò pé lára bàbá yẹn gan ni bàbá Suwe ti rí gift yẹn ṣùgbọ́n wọ́n á ń wo bàbá Mero bí wọ́n ṣe ń ṣe kọ́mẹ́dì wọn style bàbá Mero ọ̀nà wọn ni mẹ́ńtọ̀ wọn àwọn ni o wọ́n sọ ní fọ̀rọ̀wérọ̀ tá bàbá Mero style ni bàbá Suwe ń lò ẹni tó bá ti rí bàbá Suwe bí wọ́n ìbẹ̀rẹ̀ tíátà ìmúra bàbá Mero náà mú ìsọ̀rọ̀ bàbá Mero ni nítorí bàbá Sàlá àwọn wọn bíi bàbá àgbà ni wọ́n ṣùgbọ́n bàbá Mero ló tún lè wà lẹ́kọ̀ọ́ tó ń pé ó ń bá wọn pọ̀ pé kí ń di kọ́mẹ́dì náà ṣe orúkọ yẹn máa jáde orúkọ wọn dẹ̀ jáde pẹ̀lú gbogbo ẹ̀ náà Ọlọ́run dẹ̀ gbògo fún àwọn náà so torí gbà tẹ́mi débẹ̀ mo bẹ́ẹ̀ ni role tí mò ń play èèyàn kan ti wà tó ń play ẹ̀ tẹ́lẹ̀ nígbà tẹ́mi dọ́dọ̀ bàbá Suwe Kesto ló ń jẹ́. bàbá yẹn dẹ̀ fún mi ń sàn yẹn díẹ̀ fún olólùfẹ́ mi múra mi kò kọ́ mẹ́jọ láti múra kẹ́kọ̀ọ́ ẹ̀dẹ́ngẹ́ sẹ́yìn ṣe tó ní láyé ìgbà yẹn nìyẹn ìyẹn lè stock rẹ̀ sórí permanent role ìyẹn ló jẹ́ tẹ́ bá wà àwọn sinimá mi tí bá ṣe ń ṣe ẹ̀rí pé ẹ̀ lè rí ọwọ́ kan ẹsẹ̀ kan ń bẹ̀. ẹ mú tọ̀kọ́ lọ́mì fẹ́ ká mí ìṣẹ̀ ìtẹ́mẹ́nu bà yẹn tí èwo gbégbà tí ẹ join ní ẹgbẹ́ wọn àwọn èèyàn ń bẹ̀ number 1 Suwe Jolojolo Kesto ẹ̀rọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo dárúkọ tẹ̀léra wọn yìí family kan náà ni wọ́n ọmọ ìyá ọmọ bàbá kan náà ni wọ́n bàbá Suwe bẹ́ẹ̀ lè sọ bàbá Suwe gbogbo family Suwe náà kó sí ìdí tíátà. bàbá Yomi kìí ṣe ọpọlọ náà ní dàrú ibi tẹ yà sí yẹn ká tó sáré yà sí ẹ ní ẹ bá Suwe ńgbà yẹn yes ẹ dẹ̀ bá Jolojolo yes ńgbà tá a ṣe fọ̀rọ̀ bọ́ọ̀ náà ṣe sọ nìyẹn ìgbà yẹn báwo ni Suwe ńgbà yẹn ṣe jẹ́ sí bàbá ṣókọ̀ jọmọ ẹgbẹ́ ni àbọ̀tún náà bá ṣe pọ̀ kán gbà yẹn. ṣẹ́rí òjé ta fi ń rú ẹ̀yìn èèyàn tẹ́ ń wò wá lójú ńgbà yẹn nìyẹn tó bá ń pe bàbá mi lóru Suwe mi lọ́sàn-án ó ń fi yé yín pé ọkọ òun lóru ni ọkọ ẹ̀ ní òun ṣùgbọ́n torí small stature tọ́lọ́run fún àwọn ayé ò tiẹ̀ fojú sí pé ó ń fẹ́ èmi fúnra mi kò fojú sí mo ṣe mọ̀ ní ìsìn ẹlòmíì kan máa wá síbẹ̀ torí Suwe afẹ́ àtòsí ẹ̀ tí ò ní mọ̀ pé ìyàwó bàbá ni òun ṣùgbọ́n òun mo jẹ́ Suwe ò dọ̀bùdéètì rí nígbà tẹ́mi mọ̀ ó tàjọ wà ó títí di òní tẹ́mi ń sọ̀rọ̀ yìí ó mi rírú ẹ̀ pẹ̀lú ẹ̀ rí ojúbìnrin kan tó ń pé òun náà dídì like bàbá Suwe gan òun ní fẹ́lẹ̀ sọ pé ìfẹ́ tiẹ̀ gan pọ̀ jù. nǹkan tí ìfọ̀rọ̀wérọ̀ yìí tí Ọlọ́run nípa bàbá yìí fún wa mo dẹ̀ rí pé ibi tá tẹ̀ ń lọ ẹ̀rí bàbá torí pé ọ̀wọ́n súnmọ́ lé gidigidi kò dẹ̀ sí ẹni tí obì yẹn tó ti fẹ́ gbó bíi tiwọn ṣẹ́ni kébò mí gan là ń lọ bọ̀ níbi tó ti ń fún wa ń tọ̀ yẹn wọ́n mú ìtọ̀ yẹn bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọ́n dẹ̀ mention Suwe ló jẹ́ ń dúró wọ́n dẹ̀ sọ pé láti ìgbà yẹn ni wọ́n ti wà pọ̀ pẹ̀lú wọn ẹ̀yin tẹ́ wà ń lé tẹ́ ń bá wa lọ káàkiri ẹ jẹ́ ká máa dín mú bí ìtàn yẹn ṣe lọ bàbá mi ṣé ìgbà yẹn ni ẹgbẹ́ yẹn ti wà ń gbà yẹn àti pé eré wo lẹ̀ ń ṣe ń gbà torí eré tèmi fi mọ́ àbá Suwe àti ẹ̀yìn gbà yẹn ní ẹ̀rí kéèké kí nìkan tí gbà yẹn gangan ká tó máa ṣe ẹ̀rín kéèké àti ṣe àìmọye eré ṣe nígbà yẹn àwọn onítìátà pọ̀ mo sọ̀rọ̀ mi ní Black Wahab àwọn ẹmúlẹ̀wù ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣe láwọn bọ̀dá Yínká Quadri àwọn náà wà lọ́dọ̀ ọ̀gá wọn gbà yẹn tí mo ń sọ yìí lọ́dọ̀ Gbódòrógún nígbà yẹn àwọn nìkan kọ́ bàbá aládàlú bọ̀dá Fatai ìyẹn ti wà ń lo ìbò Amẹ́ríkà ló ń gbé wọ́n pọ̀ tí wọ́n pé ẹmọ̀ ìyá aládàlú yẹn náà ti ṣaláìsí lọ́jọ́ wà ń bẹ̀ yẹn gbà yẹn kó tó di pé àwọn náà dá gúrùpù tí wọ́n sílẹ̀ lẹ́yìn Gbódòrógún. ṣé nígbà tẹ́ ẹ sọ yẹn ṣé torí àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ nǹkan tẹ̀ ń sọ yìí ṣe mọ̀ pé kò ń ṣe pé ó wà lórí TV tí ẹ pé à ń bá lọ irú eré wò lẹ́ ń ṣe gbà ṣé the same format ẹ̀ ní kéèké yẹn náà ló ń lọ ń gbà yẹn náà àìtí ìbẹ̀rẹ̀ ní kéèké gbà yẹn ṣe kọ́mẹ́dì náà lẹ́ focus ń gbà yẹn náà kọ́mẹ́dì là ń ṣe à ń ṣe kọ́mẹ́dì fún Channel 10 nígbà yẹn so tá bá máa ṣe kọ́mẹ́dì yẹn wọ́n lè fẹ́ fún àwọn artist tó wà lẹ́kọ̀ọ́ ní 13 episode eré ọlọ́sẹ̀ mẹ́tàlá that 13 episode wọ́n wá wo
àwọn artist tó yẹ pé wọ́n perform tí performance wọn tó wú wọn lórí jù wọ́n lè fún yẹn bí i 4 àbí kan fún 3 artist tó wà nílẹ̀ tó 5 nínú tó bá ti yọ 4 kúrò nínú 13 tẹ́mọ̀ kó máa kú 9 tó kù náà máa pín fún àwọn 4 tó kù wọ́n á mọ̀ bọ́ ẹ tó máa gbẹ̀yẹ kan wà ẹbí 1 episode wà mẹ́ nígbà tó wọ́n kọ́ ń ṣe bẹ́ẹ̀ lọ tó ní pé wọ́n ń fún àwọn kan ní ẹyọ kan náà wà wò pé àwọn pípé gbáyìn Baba Suwe náà young gan kò yẹ pọ́n dàgbà nígbà yẹn náà lọ títí bẹ̀ tó ń ju ẹ̀mí lọ so wọ́n young dáadáa àwọn producers wa ń gbà yẹn máa ń wò pé àwọn ọmọ kéékèèké àwọn àtàdé ń bá tó wọ́n á ní pé comedy wa tún yàtọ̀ sí ti wọn pé eléyìí lágbára pé àwọn ọmọ yìí àwọn gbàgbọ́ nu wọn pé wọ́n lè ṣe nítorí tó dùn jù báyìí lọ nígbà tó stage kan wọn wá pín 13 yẹn mọ́ wọ́n kú fún wa àwa la bẹ̀rẹ̀ sí ní record gbogbo 13 ní VI nígbà Baba Sangba tá interview wọn bẹ́ẹ̀ ni in tó jẹ́ kí gbogbo ìgbà táwọn ń ṣe ní VI ẹ̀kọ̀ọ̀kan náà ń lo èmi sígbà yẹn wọ́n pọ̀ sọ́kùn báyọ̀ kan bẹ̀ bẹ́ẹ̀ ni which is Kesto ìjọ ta fẹ́ bẹ̀rẹ̀ rehearsal tí wọ́n máa bẹ̀rẹ̀ sí ní fún wa ní 13 episode yẹn wọ́n wá pé gbogbo àjọ gbogbo eléré a bẹ̀rẹ̀ sí ní ṣe rehearsal wọ́n á máa kì í tán bá máa mú èyí tó máa mú ẹ̀kọ́ náà ni akọ̀dédé wá Kesto tì ẹni tó ń play role ìkejì Baba Suwe wọ́n kàn wá tì ní Baba Suwe dẹ̀ máa ń fẹ́ partner tó bá jù sí kó náà lè jù sí ẹ kó jù sí ẹ kó lè so ewúrí wọn máa ń wú gan fast comedian Baba Suwe bí Baba mi ro ni so ó wá partner ó wá rí mi pé ìwọ tó kàn wá nù group ṣe bí wọn náà wà ń rí asa oníbà ṣe ń ṣe ó lè ṣe tí Kesto ń ṣe yẹn mo nígbà tó dùn mi ò fọ́ mi jẹ ó lè ṣe àdè tí fẹ́ rí aṣọ kú èèyàn kan rí aṣọ lọ tí yẹn bá ṣe tán ló máa kan àwa bóyá pè mí wẹ́ ìkùlé ní ẹ pé jọ máa disappoint wọ́n máa píkì lé ní lọ́lọ́run jẹ ẹ bí gbogbo àwọn ọmọ group àtọ́jẹ́ oldies tó wọ́n pẹ́ mi Àdìsá náà wà ń bẹ̀ bọ̀bọ̀ kan wà ń bẹ̀ tó ń ṣe bí ẹ̀dọ́pọ̀ lọ tí àwọn bàbá mi rò kẹ òkúrò làwa ń pè é so that time yẹn báyìí lórí mi náà bẹ̀rẹ̀ sí ní wúwo ọṣẹ pé Ọlọ́run má dojú tì mí o Ọlọ́run má dojú tì mí o róòlù tí mi play rí èmi náà wá bọ́n ṣe pè wá pé Babatunde theatre Babatunde theatre là ń jẹ́ ńgbà yẹn so wọ́n ìpa Babatunde theatre yeah it's now your turn ta bọ́ sí báyìí ta máa ṣe 1 scene 2nd scene 3rd scene akọ̀gbọ́ àtẹ́wọ́ ni wá èmi kan tí kò ṣe mọ́ wò pé kí ni mo ṣe bí mo ti ṣe èmi tí mi ṣe róòlù tó yẹn ni wọ́n á ní àbí mo ti fa náà ni wọ́n kọ̀kọ́ tí wà ní wọ́n wá sọ pé kọ́ máa wọ̀ọ́rì àwọn producer yẹn lọ ríra wọn ìgbà tó máa ríra wọn akọ̀rẹ́ pọ́n pè wá ní pé wọ́n fún wa ní gbé àwa la máa record wọ́n gbá kí la wá ṣe tó yàtọ̀ sí gbogbo táwọn yòókù sí bọ́ọ̀lù ń ṣàṣe ń gba ògo fún wa nìyẹn láti bẹ̀ Channel 7 wọlé Channel 7 a máa ń lọ ṣe floor show kéékèèké fún wọn tẹ́lẹ̀ NTA tẹ̀yìn a máa ń ṣe floor show náà fún wọn bẹ́ẹ̀ Channel 7 máa ń pè wá bí i floor show nígbà máa wà lórí stage eléré kó lè yàn wọ́n rárá àwọn eléré àwa máa to ṣíà síwájú wọn a máa ṣe bí i 5 minutes sketch or 10 minutes tá a máa fi pa àwọn èèyàn lẹ́rìn àbọ̀lẹ̀ so láti bẹ̀ làwọn náà ti dictate pé aláwọn bọ́ yìí sẹ́ producer wa gan ènìyàn kan jẹ́ Yẹmí tí máa rántí pọ̀nù wọn ti ṣaláìsí tó wọ́n dàgbà dáadáa so ló wá ní àwọn group yìí ẹ jẹ́ ká fún wọn 13 kan fi bẹ̀rẹ̀ ní 7 náà ìyẹn náà wá fi sọ yẹn ní ẹ̀rín kéèké ó yàtọ̀ sí àwòrán ẹ̀rín tá à ń ṣe ní tẹ́lẹ̀ so ẹ̀rín kéèké bẹ̀rẹ̀ ló ti bẹ̀rẹ̀ láti gbà tá ti bẹ̀rẹ̀ rí kéèké mi àti ẹni kò sẹ́lómi tó là. bàbá torí kò sára alẹ́ tó ń wà káàkiri tí wọ́n bẹ ṣe mẹ́nu bà yẹn torí kò sọ ọ̀pọ̀lọpọ̀ wọn èèyàn fi ẹ̀rín kéèké yẹn la fi dàgbà. no ẹ̀rín kéèké làwọn kan mọ̀. bẹ́ẹ̀ ni tọ́ mọ̀ irú àwọn táwọn sọ ẹ̀rín kéèké ń gbà yẹn ní 7 o'clock everybody kò sí bó ṣe máa mí ìṣẹ́ ń gbà yẹn. nígbà yẹn náà ṣé ẹ bá mi sọ ń gbà ta báwo ni iṣẹ́ yẹn ọ̀sọ̀ọ̀sẹ̀ ni sọ́njẹ́ script yẹn báwo ẹ bá lọ ẹ bá mi ẹ já mi sọ̀wọ̀n kankan bẹ̀ yẹn. ṣe rí script ẹ̀rín kéèké Baba Suwe jẹ́ ìdá kan tí kì í ṣe pé mo gbọ́ tán kò ń ṣe pé òun lòun jẹ́ leader òun lòun kọ́ mọ̀ ó lè ní story wo ni wọ́n mọ̀ ta lè sáré tó pọ̀ tó bá sọ kan kẹtẹkẹtẹ á ní ẹjẹ́ àṣebáyé ìwọ náà jólójóló náà fọpọlọ tiẹ̀ sí Àdìsá náà fi tiẹ̀ ṣùgbẹ́ gangan náà tó fi tiẹ̀ sí pé ẹ jẹ́ ká ṣe báyìí 1 episode ni torí mi ìlẹ̀ka episode tá a ṣe tán nínú ẹ̀rín kéèké a ṣe wọ 90 láti 80 láti bẹ̀rẹ̀ ẹ̀rín kéèké a ṣe wọ 90 ni ṣe understand so ọ̀sẹ̀ so episode yẹn pọ̀ gan débi pé ìgbà míì Àdìsá ló máa kàn ní òun rí nǹkan kan lé ní nǹkan tó ń rí ni a ní lọ́kọ́lé Àdìsá tásìsá bá ti kọjá jàgàjàgà sílẹ̀ ìtàn tó bá di rìhásà
Bàbá Sùwé lè máa sí ní rí ó lè máa ṣe nǹkan kan rí àṣà èmi ló máa ní kí n rí àṣì pàtì ẹ̀ róòlù tiẹ̀ tó máa play màá rí àṣì ẹ̀ màá rí àṣì róòlù tèmi so tó bá wo róòlù tiẹ̀ tí mo gbé yẹn tán ibi tó bá jẹ́ mistake ibẹ̀ tó ń wá bọ́ sí ọmọ wa correct ẹ̀ wọ́n á tó wá perfect ẹ̀ wọ́n á ní no o ti so títí ta fi ṣe gbogbo ẹ̀ ní kéèké tán àìmọye so àwọn tó ń bá wa ṣe ní kéèké ìran kan lọ ìran kan bọ̀ àwọn tó ṣe Sùwé pọ̀. bàbá mi yẹn ṣe tẹ́bẹ́nu bá ṣé nígbà tẹ́bi ṣe yẹn torí ìbéèrè yìí mú láti béèrè lọ́wọ́ yín tó náà wà rà lébẹ̀ ṣe ń bá a ká lọ Sùwé wà ń gbà yẹn Sùwé ní Sùwé ń gbà yẹn tẹ́tí ní àtijọ́ tó ti pẹ́ tẹ́tí jọ yẹn yàtọ̀ ìyá ló ń change. ṣé ìyá ń change. ìyá ń change rẹpẹtẹ. nígbà tá a ṣe fọ̀rọ̀wérọ̀ ní Ìkòròdú nígbà tá a ṣe sókú bàbá a bá ìyá Dr. Sheriff Akànní a bá wọn sọ̀rọ̀ wọ́n dẹ̀ sọ ní mẹ́pẹ́ 19 àwọn náà ṣe ìyá Sùwé nígbà tá a gbé sábà àwọn míì ní àwọn mọ̀ àwọn míì náà wọn ò mọ̀ bóyá Sùwé tí ò wá ń ṣe tẹ̀rín kéèké mi mọ̀ kọ́tẹ́ fẹ́ bá mi yànnàná fún yẹn kó lè yá àwọn ará ilé sà. n tí kò yé wọn púpọ̀ ni pé Sùwé ò pé méjì nínú group yẹn ẹyọ kan ni Sùwé ṣùgbọ́n oríṣiríṣi cast tó wà ń bẹ lè change gẹ́gẹ́ bí mi ṣe sọ pé cast tèmi gan change láti Kesto ó di Ọ̀pẹ̀bẹ́ èèyàn kan wà tó ń jọ́ Ọ̀pẹ̀bẹ́ lóòótọ́ bẹ̀ tí kò ń ṣe ọlọ́wọ́ Múfú Ìlúmọ̀ọ́ká lórúkọ ẹ̀ understand ó yàtọ̀ sí Kesto understand ìróòlù wọn yàtọ̀ síra wọn ìyẹn ò tiẹ̀ ṣe tíátà mọ́ ni láti ilẹ̀ yẹn lọ ìgbà tó stage kan nìyẹn yí àbára àbúrò bàbá Mèrò lẹ́ni yẹn náà àbúrò bàbá Mèrò Múfú Ìlúmọ̀ọ́ká àwọn tó wà lẹ́kọ̀ọ́ tó bá wo program tá à ń sọ ẹ̀ wọ́n á mọ ẹni tí mò ń sọ ọ̀dẹ̀ ń wò báyìí náà so wọ́n á mọ ẹni tí mò ń sọ ẹni èèyàn pàtàkì ní nílùú lọ́wọ́ tá à ń sọ ẹ̀ so ìyẹn ti kú ọ̀ gédégbé kémi tó máa jẹ́ orúkọ yẹn padà nígbà tí Kesto kú ọ̀ ṣe understand so ṣùgbọ́n Sùwé kò yí padà bọ̀ ìyá Sùwé pọ̀ àwọn tí wọ́n ṣe ìyá Sùwé pọ̀ ìkan jẹ́ Sárátà a máa ń pè ní Asárátà bàbá Sùwé Asátàràrà ó yẹ máa ń pè yẹn ni ìkan jẹ́ màá rántí lady kan wà nínú gúrùpù àwọn Fatai Oòduà Bọ́lá lórúkọ ẹ̀ àwọn Lálùdé Bọ́lá ni orúkọ lady yẹn ó yíwàdé ní o ìyẹn náà ti ṣe ìyá Sùwé rí so lady kan jẹ́ Nọ̀ímọ̀ ìyẹn náà ṣe ìyẹn kí wọ́n ló tẹ̀ pẹ́ dùn ní ìyá Sùwé Nọ̀ímọ̀ yẹn ó yíwà ó náà wà ń bí òkú yẹn Nọ̀ímọ̀ yẹn náà pẹ́ ìyá dókítà tẹ́ ń sọ yìí òun náà wà gbogbo wọn ọ̀rẹ́ Sùwé ni wọ́n ọ̀rẹ́ kan náà ni wọ́n torí tó máa dídé ní group wọn àwọn obìnrin máa ń kóra wọn jọ as friends you understand wọ́n dẹ̀ close mọ́ra wọn ṣùgbọ́n àwa ọkùnrin ẹ jẹ́ ká ìfi ibi àwa ọkùnrin lẹ̀ so ọ̀rẹ́ ni gbogbo wọn kan gbà tí àwọn yẹn set àwọn yẹn tún lọ àtúlò lady kan ìyẹn jẹ́ Angelina tó ṣe ìyá Sùwé náà tó lọ tún ṣe ìyá Sùwé ìyẹn náà wà ń bẹ òkú ń dọ́ yẹn wọ́n máa ní Angelina kan ìyẹn náà wà ń bẹ àtúlò lady kan Fatifati wọ́n pọ̀ tó ń ti change tó ń ṣe many roles bẹ́ẹ̀ ti Sùwé ò yí padà. a jẹ́ wípé torí pé bóyá torí nǹkan tó wà láàrin ìyá Sheriff Abattoir fi dídì bóyá àwọn iléeṣẹ́ kọ́ àwọn èèyàn dídì máa sán pa wọn torí bẹ́ẹ̀ ṣe sọ àti pé àwọn tó ṣe ìyá Sùwé pọ̀ lọ́jà burata àti rí nǹkan tó fà tó wọn fi torí pé àwọn àti bàbá Sùwé ọmọ dà wọ́n pọ̀. ṣe rí n tó ṣẹlẹ̀ ní láyé ìgbà tí à ń ṣe tíátà yẹn ṣáṣá obìnrin ní ọkọ ẹ̀ máa filẹ̀ kó wá lọ ṣe róòlù ìyá Sùwé fún kan wọ́n bí pé bí ẹni ẹ máa gbà láì ṣe pé ìyàwó tiẹ̀ gangan tó fẹ́ iṣẹ́ tíátà náà ò easy ṣàṣà làwọn ọmọ tó ń release ọmọ pé kó wá ṣe wọ́n bí pé àwọn ọmọ tí kò kàwé ọmọ tí ló wá ń ṣe tíátà so tí o bá ṣe pé o fẹ́ ẹnìkan nù wọn pé o fẹ́ gangan kò ní lè bẹ́ẹ̀ ṣe pẹ́ lọ títí olóòfà gbogbo wọn máa lọ yẹn so tó yẹ pé bàbá Sùwé fẹ́ gbogbo wọn ni ó ṣe jẹ́ kí gbogbo wọn wà nù gúrùpù yẹn dọ́là I understand so ìwọ̀nba àwọn tó fẹ́ ètò fẹ́ lẹ́rí tó bímọ fún so bóyá jẹ́ ni. ṣé bàbá mi kò ní bàjẹ́ ara lé bí bá ṣe bá yọ̀nà náà yìí mo fi pé àfitàpọ́jẹ́pà tún lọ ń tún wá nǹkan míì tí ò sọnù ni bàbá Kòkúsẹ̀ ta ṣe fẹ́ gbọ́ lẹ́nu bàbá Ọ̀pẹ̀bẹ́ inú mi dẹ̀ dùn pé bí mo ṣe bí wọ́n yànnà nú ẹ̀ wọ́n dẹ̀ ti ṣàlàyé fún wa ó dẹ̀ kọ́ ní káàkiri náà ti dìímú bẹ̀ yẹn
bàbá bẹ ṣe ń kà látara ẹ̀ kò sí bí n ṣe ní gbé yín ya tó rà máa wò ó pé ẹ bèrè ẹ bó mọ̀ nǹkan tẹ́ fẹ́ kí bèrè ẹ jẹ́ ń bèrè ń pa olóògbé lọ́wọ́n náà tọ́wọ́n àti bàbá sí wa tẹ̀yìn náà tẹ̀lẹ̀jọ́ sóríṣi nǹkan pọ̀ Mọ́ládùn Kẹ́ńkẹ́lẹ̀ o ẹ jẹ́ àyà sọ́dọ̀ nǹkan sọ́npa wọn díẹ̀ náà torí mọ̀ kó dà ń pè wọn náà iṣẹ́ yẹn náà ó lọ dáadáa kọ́nà bá mi fọ̀rọ̀ kẹ́ wọn ẹ bá mi sọ̀rọ̀ nípa Mọ́ládùn Kẹ́ńkẹ́lẹ̀. n tó ṣẹlẹ̀ ni pé Mọ́ládùn Kẹ́ńkẹ́lẹ̀ o tó máa sọ pé èèyàn ń bá last something ràlẹ̀ràlẹ̀ ẹ̀rín kéèké irú àwọn ṣe díẹ̀ ń bẹ̀ nígbà tó stage kan àwọn NTA máa tún gbà wá láàyè pé ẹ lọ yà wá ẹ understand pé ká lọ yà wá ká kàn á submit tape tẹ́lẹ̀tẹ́lẹ̀ OB van wọ́n máa gbé tẹ̀lé wa direct là ń lọ ṣe wọ́n máa gbọ́n wọ́n máa edit inú OB van wọ́n á jù sí ẹ̀ ṣùgbọ́n nígbà tó stage kan tó rí pé wọ́n tẹ̀lé ka episode wa ẹ̀dẹ̀ mọ́ pneumatic tape nígbà yẹn wọ́n bá tó sínú ilé olúfẹ́ lè kún gbogbo bí so náà fi wá wọn pé ẹ máa lọ yà wá bá ṣe wá ń jà ìyẹn ló fa tí àwọn ìyẹn rí ṣe nínú ẹ̀rín kéèké bíi guest artist Madam Sajẹ náà wà nínú ẹ̀rín kéèké Madam Sajẹ wọ́n bá wa ṣe dáadáa o àwa la sọ di Sajẹ o nínú ẹ̀rín kéèké ní baba Suwe ti sọ ń Sajẹ Àbẹ̀ní ló ń jẹ́ lọ́dọ̀ bàbá Balógun ọkọ wọn nìyẹn ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn wọ́n bá wa ṣiṣẹ́ dáadáa tàjọ pẹ́ gan àwọn dẹ̀ jẹ́ èèyàn dáadáa. ẹ ṣé bàbá níbi tí ìrìn àjò yẹn àti kì í ṣe Mọ́ládùn nìkan ló wá tó jẹ́ guest artist Ìyábọ̀ Òkú náà ti wá rí tó náà ṣe guest artist pẹ̀lú wa ń bẹ̀ nínú ẹ̀rín kéèké nínú àwọn ìta ń lọ yà tá à ń mú wá sí tẹlifíṣọ̀n bẹ̀tẹ̀ àwọn èèyàn tó àwọn ìta ti ṣe tẹ́lẹ̀. nígbà tí mo ṣe fẹ̀rọ̀rọ̀ pẹ̀lú olóògbé ẹ̀yàn ti dolóògbé bá rẹ̀ mo ní láàárọ̀ wọn tó jẹ́ wípé wọ́n tún jẹ́ kí iṣẹ́ yín kó yọ dáadáa kó kárí ní Báyọ̀wá Films and Record wọ́n ṣiṣẹ́ gidigidi mo kí yín bàbá o torí pé lára àwọn iṣẹ́ wọn náà wà lórí afẹ́fẹ́ náà tó yẹ pé èèyàn lè bá mo sì ń wo sí láre lọ́ọ̀dún ní tẹ́tí jẹnẹrétọ̀ ṣe tí bàbá Suwe dé lánàá mo kẹ́ wo kọ́mẹ́dì ẹ dà sọ̀rọ̀ ń pa iṣẹ́ tẹ bá Báyọ̀wá kẹ́yìn náà tún sọ sí nǹkan tẹ mọ̀ bí ṣe bèrè lọ́wọ́ bá Suwe. ṣe rí tí Báyọ̀wá fi yàtọ̀ díẹ̀ ni pé Báyọ̀wá wọ́n ní ojú kòkòrò kọ́mẹ́dì bàjẹ́ any comedian tó bá rí pé ó ṣe kankan tí ó pa àwọn lẹ́rìn báyìí wá gbọ́ bá mi tún yà ẹjọ́ torí tọ́lọ́run aga bàbá Suwe Báyọ̀wá lu bàbá Suwe kò síṣẹ́ náà márosẹ̀ chief kìíní kan king of comedy kò síṣẹ́ tí bàbá Suwe dẹ̀ lọ ṣe pẹ̀lú Báyọ̀wá tí mi ní wà bẹ́ẹ̀ àjọ máa lọ ṣe ni so ó lè máa role tí wọ́n máa pọ̀ ju tèmi lọ ṣùgbọ́n àwọn bí kọ́ máa wà bẹ́ẹ̀ ṣáà so many things tí ẹ pé àjọ ṣe pọ̀ bẹ́ẹ̀ tí Báyọ̀wá ó kàn bàbá Suwe máa ń pa bí ọtí ló fà táwọn mi máa fi ń kọ́m̀plẹ̀ kílé tí wọ́n bá ẹni tó ní iṣẹ́ gangan ti love bàbá Suwe ju gbogbo tó kàn jẹ́ máa kó sí ta bẹ́ẹ̀ ni ló jẹ́ káwọn èèyàn máa kó jẹ. àwọn iṣẹ́ yẹn náà jìnnà àwọn iṣẹ́ náà lọ́wọ́ iṣẹ́ tẹ́ pé tó bá wò ó sí ìgbà kọ́mẹ́dì náà wàá gbádùn wàá rẹ̀ kó tẹ́ kó ti pẹ́ sọ́wọ́n iṣẹ́ tó bá. ẹ má jà tọ́ra mi tí ì kọ́mẹ́dì àmì bàbá Suwe. kò sí nísìnyí o tí ò bá ṣe àárẹ̀ tó ṣe bàbá Suwe ni mi ì tí ì rí torí kó tó sọ̀rọ̀ délẹ̀ ó ti mèsì tó máa fún ẹ nígbà tá à ń ṣe ẹ̀rín kéèké yẹn àìdíà èmi mọ́ ọkọ̀ dá àìdíà pé kí n pòwe létà gbà tó yí làkókò wa permanent ẹ̀ pé ilé náà tún mú wọn tí wọ́n bá pòwe Yorùbá wọ́n á lọ gbéwé òwe olùgbé ní booklet kan lájà ńlá báyìí tó máa gbé òun máa ṣí òwe ẹsẹ̀ kìíní kìíní kan tó bá ṣe báyìí tó bá máa yí fún yín báyìí ẹ̀rín á tún pa gbogbo àwọn cameraman everybody tó wà ń bẹ̀ so wọ́n á fi jẹ́ ṣífà 2 way of Nigeria. ìrìn alẹ́ sí ẹ̀ ń bá ẹni pé mo ti ní twin one ni torí ká ẹ̀ríkẹ́ bá ti ń sọ̀rọ̀ ń pa olóògbé Nurudeen Babátúndé Oyèdínà tá à ń sọ̀rọ̀ ń pa Yomi à ń sọ ó wọnú ra wọn ní nǹkan tá a dẹ̀ gbọ́n wá fún nìyẹn ká fi celebrate lóòótọ́ Bàbá Suwe lóòótọ́ Ọlọ́run ti gbọ́n sọ́dọ̀ àwọn ó ní bó nírèsé bá kọ̀ ni iṣẹ́ tó ṣe sílẹ̀ onírèsé bá lóhùn tí ò bá fi gbá mọ́ èyí tó ti fi sílẹ̀ kò lè parun òun lọ́rẹ́ gangan olóògbé Súnkàndé Barrister olóògbé Babátúndé Oyèdínà lọ́ngbẹ̀ẹ́ fún kọ́lọ̀ fọ̀run kẹ́gbọ́n bàbá mi àgbà comedian nìyí tẹ́lẹ̀ ti pẹ́ nídìí iṣẹ́ yẹn èmi á máa bèèrè lọ́wọ́ wọn mo ní bàbá Ajírébi bí náà mo bèèrè lọ́wọ́ wọn nígbà tó wá ó ti dá pé comedy tẹ́yìn ṣe ń gbà yẹn ó dà kó fẹ́ yàtọ̀ sí comedy sìn ṣé torí pé bóyá owó ò tí pọ̀ nídìí comedy ńgbà yẹn ni ẹ ṣe ń fara sí ni àbí talent yẹn ẹ bá mi sọ sí mo fẹ́ gbọ́ látẹnu yín. lákọ̀ọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín fún ìbéèrè yẹn ṣe rí kò ṣe pé torí owó ò sí
aṣọ ọgbà là ń ró fún gbà púpọ̀ nínú àwọn ọmọ wa tó ń ṣiṣẹ́ ń sìn àbáwọn ọ̀rẹ́ wa tó ń ṣiṣẹ́ ń sìn àwọn náà wọ́n máa wo time factor pé kí làwọn fẹ́ fi ṣe comic relief àwọn fẹ́ kó ju nǹkan báyìí lọ nǹkan báyìí tó bá dẹ̀ kọ́ ẹ̀ náà máa ní kó ṣe ṣe ń pé ní tó ní nǹkan bá ní kó ṣe ti yàtọ̀ sí pé mo fẹ́ lo gbogbo agbára mi mo fẹ́ ṣe kọ́mẹ́dì yìí wà lára o tẹ bá tú wálẹ̀ tẹ tó Ajíre bílẹ̀ ibùn gan bàbá wa Pápílùwẹ̀ bẹ́ẹ̀ túlẹ̀ iṣẹ́ yìí wà lára o tán bá gbà wọ́n láyè láti ṣe o ṣùgbọ́n àwọn ti sin náà máa sọ pé ìwọ̀nba kan báyìí wọ́n lè máa fún yín ju 5 minutes lọ ṣe wọ́n pé wọ́n bá 5 minutes ní nǹkan tí wọ́n fẹ́ rí gbádùn bẹ́ẹ̀ ọ̀rọ̀ dẹ̀ máa bọ́ tẹ́ni tó bá dẹ̀ fẹ́ ṣe tó bá fẹ́ ẹjẹ́ kan dáṣẹ́ kan lẹ̀ kan jẹ́ raw comedy kan á tú gbogbo wálẹ̀ irú ẹ̀ náà ni àìmọye iṣẹ́ bẹ́ẹ̀ tán àwọn kọ̀ọ̀kan ti ṣe raw comedy tẹ́ wọ́n fi wálẹ̀ tẹ́ pé olúkálukú dára tó wọn ni eléyìí apá so tó máa tàbá ìrí èèyàn kan gbé owó kalẹ̀ nísì pé àwọn fẹ́ ṣe full comedy ẹ̀rín 100%. tẹ́rí gbogbo àwọn tẹ́ẹ̀ lérò pé wọ́n ti rẹ̀ wọ́n ẹ̀ kò rẹ́ anybody ṣé Pápílùwẹ̀ ló rẹ̀ Ajíre bí ló rẹ̀ tó rẹ̀ èmi bàbá wọn ń bàdàn bàbá Pápílùwẹ̀ ló bàdàn ló rẹ̀ so kò sẹ́ni tó rẹ̀ gbogbo wa yìí wà digbí ṣùgbọ́n Yorùbá ní ìyàbọ̀ olórin náà kan sọ ní ìgbà tó dé la wá ń lò àsìkò ni o kò sẹ́dá tó mọ́lá àsìkò tó dé náà ń lò ló jẹ́ kí eré máa rí bẹ́ẹ̀. kọ́ ara lè ṣe máa gbà lọ báyìí náà kọ́ máa mú mi sí báyìí. Ọlọ́run á ṣe ìyànà. àmì ní mo rí pé ìgbà ayé bàbá Sùwé kọ́nà máa mi fọ̀rọ̀ kẹrin àtẹ ó bẹ̀yìn náà lọ ìbáṣepọ̀ wà pẹ̀lú àwọn mi ìfẹ́ ẹ̀rọ olórin tó jẹ́ àgbà olórin tó jó olórin tó yẹ pé ó níkà tí ìbáṣepọ̀ yìí ò ṣe rẹ́gí ṣé olóògbé Ṣúgà Àyìndé Barrister ni ṣé màmá Akínsọ́lá Àbẹ̀ ni sábàsọ̀kọ̀ dóbe ṣèré ni ìbáṣepọ̀ yẹn ṣe rẹ́gí dáadáa mo fẹ́ gẹ tún fún ara lé tán mọ̀ pé báwo lẹ ṣe ṣe ń gbà yẹn ṣé ìfẹ́ yẹn náà ló pọ̀ ní àbí iṣẹ́ yẹn ni. ṣe rí púpọ̀ nínú àwọn eléré tẹ̀ ń sọ yìí gbogbo wọn la máa ń pàdé ní pàtì mo sọ lẹ́ẹ̀kan la máa ń ṣe MC a dẹ̀ máa ń ṣe floor show kó tó lè ṣe MC wájú eléré kan ló máa ti ṣe kó tó lè ṣe floor show wájú eléré kan bàbá wa commander gan Rẹ̀mílẹ́kún Fábíyì Òbé àìmọye mi lè ká yé ìgbà tájọ dúró tájọ ṣeré níwájú wọn àwọn bàbá ní King Sunny Adé mi tẹ̀ lè ká àwọn tẹ̀ ti dúró bí láti ilẹ̀ làwọn tẹ̀ ti mú wa bí ọmọ àwọn kan tún gba show tó máa gbé fún wa pé ẹ lọ pé lágbájá òun ló máa ṣe show so many bẹ́ẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ ìfẹ́ tó ní sí wa láti kékeré yẹn pé torí gbà yẹn àwa kéré èmi tí wà tó máa ní àwa kéré èmi ò gbọ́dọ̀ sọ pé èmi jẹ́ ọmọ pẹ́pá èmi wẹ́wẹ́ ṣe understand tó ráwọn bàbá yẹn bàbá ni wọ́n lẹ́gbẹ̀ẹ́ bàbá Sùwé ṣe kọ́ ọmọ ni so bó ṣe jẹ́ nìyẹn so kán á sọ̀rọ̀ èmi bíntín so bó ṣe jẹ́ nìyẹn gbà yẹn ojú kékeré náà fi ẹyin kékeré ilẹ̀ tó ń ṣe nǹkan tó ń pani lẹ́rìn báyìí so wọ́n máa fà wá máa embrace wa aga olóògbé Alhaji Síkírù Àyìndé Barrister kò sí pati náà bí bá ti pàdé wọn báyìí tàbá ti gbọ́ pé ta ló fẹ́ play Alhaji Síkírù Àyìndé Barrister inú àwa gan máa kọ́ dùn torí tó bá kọ́ rí àwùsùn láì lọ́jọ́ ọmọ àbẹ̀rẹ̀ àdúrà ni wọ́n dẹ̀ máa ń ká lòlò bẹ̀ tí wọ́n bá ń kọ́ rí wọn ń ká o lẹ́yìn tó bá ti ṣàdúrà tán wọ́n máa ṣí kíní wọn ní parapa owó ni ọ̀ǹtọ́ọ̀ṣì máa pè kárí tó bá gbọ́ pé kárí bàbá ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n níyẹn the same thing ni gbogbo àwọn olórin kan Alhaji Wasiu Àyìndé. mo rí láì fún ọkọ tó ṣe tẹwọ white báyìí tó ń fún yín lọ́wọ́ tẹsán jó ìgbà bíbá mo kàn lè jáwọ́ stage ṣé olórí ẹni tí ò ti mọ̀ tí pé ká jáwọ́ stage ẹ̀yà Alhaji àwọn ní discipline wọn ò gbá rú ẹ̀ mo dẹ̀ like wọn torí pé wọ́n ìwà standard síbẹ̀. ẹ̀yin tẹ̀kọ́ náà ni ọmọ ìyá ni ẹ̀yin tẹ̀tọ́ ṣèkọ́ náà ni ẹ̀. tí bá kàn déédéé dúró sórí ibi ẹ̀gbẹ́ stage wọn àwọn ọmọ ọgọ́ máa fà mí gòkè lọ kébọ̀ dẹ gòkè lọ ìmọ̀lẹ̀ tí wọ́n ọ̀rọ̀ bẹ́ẹ̀ ń ṣiṣẹ́ lọ́wọ́ wọ́n bá ti ṣe báyìí ó ti yẹ kó mọ́ sáì tó máa ń ṣiṣẹ́ wò lè disturb wọn ṣùgbọ́n tó bá ti ṣiṣẹ́ tó ti dúró báyìí wọ́n á pọ́n ẹni wọ́n á embrace ẹ̀ dáadáa for that kí ló dé tó yẹ wọn ò ní nífẹ̀ẹ́ ìfẹ́ wọn wà lórí wa ìfẹ́ wà lọ́wọ́ wọn kò sígbà tó ń pè wá tá à ní dáhùn tó ń fa nìyẹn ṣùgbọ́n àwọn ti sin púpọ̀ nù wọn míì jẹ́mọ̀ pé púpọ̀ nù wọn ṣe MC àwọn tó ń jáde tó ń lọ ṣe MC káàkiri yẹn àwọn náà nílò opportunity rẹ̀ ṣùgbọ́n àwọn tó ń ní opportunity láti ṣe tẹ́pẹ́ kọ̀ọ̀kan náà ń pàdé wọn ó máa rí àláti sáré fò mọ́ wọn tó ń fa nìyẹn. ìpẹ̀yìn náà ń ṣiṣẹ́ dáadáa náà jẹ́ kí rẹ̀ pọ̀ yẹn ṣe rẹ̀ nígbà yẹn. ẹ ṣé bàbá mi kò ní bàjẹ́ ọpọlọ yóò ní dàrú. bàbá mo tún fẹ́ kẹ́tọ́ bá mi dá sílẹ̀ torí kí mo sọ fún pé ètò tá à ń ṣe ètò àgbààgbà ni láti nọ́mbọ̀ wọn bàbá màmá káàkiri àmọ́ òun kọ́kọ́ wà tó máa ń tí ò ń dùn mọ́ mi nú tí mo bá lọ káàkiri tí bá rọ̀ wọn àgbà eléré mi tó jẹ́ wípé ó ti rẹ̀ wọ́n
kò ṣe pé bóyá pa ìsàn o tó jẹ́ pé wọ́n pè wọ́n fèrè mọ́ ẹ pé bóyá ọkọ̀ àbádàn wọn tó jẹ́ pé àwọn nǹkan mìíràn tó bá ń sọ fún wa gan ànífẹ́sọ̀ tó ráyẹ fẹ́ ń pè àwọn pé àwọn ṣeré eré tó yẹ kí wọ́n lè ṣe gan ọmọ kan ló ń kùn ní olórí tó ń gbé tó dẹ̀ jẹ́ tí ò jẹ́ nǹkan tó dùn mọ́ wọn nú tí nǹkan tí mò ń sọ yẹ yín wọ́n fẹ́ sọ pé ẹ̀yin torí ẹ̀yin náà sọ pé ọ̀dọ́ ni ọ̀pọ̀ bẹ́tà ń sọ yín náà ti pẹ́ o bẹ́ẹ̀ sì wá ta ọ̀la yín náà ni. ọlọ́nà ẹ bá mi sọ kí lẹ fẹ́ sọ sí àwọn producer àti gbéràn àbá yẹn kí lẹ tún fẹ́ torí wà tí báyà tún di sọ̀rọ̀ Ìbàdàn yá ní kò yẹ kó jókòó sílé tó máa jáde tó máa wo location èèyàn kò dédé máa wo location téèyàn ní iṣẹ́ kí lẹ fẹ́ sọ sí. Number one ó ṣòro pé kí nǹkan kú òǹlé gbóhùn lọ sí location tó wọ́n pè torí ìdọ̀tí kankan máa yíyàn lára tó wọ́n bá pè mí ní iṣẹ́ kankan díẹ̀ ni mo yí súnmọ́ president wa Prince Abọ́lájí Amúsàn tí wòyàn mọ̀ sí Latin ọ̀rẹ́ mi ni mo close mọ́ dáadáa àìmọye location tí wọ́n ń pè mí síta jọ ń lọ ṣùgbọ́n kí n tó lọ sí location máa ti bèèrè pé àwọn olùfẹ́ lọ bá ṣiṣẹ́ ọ̀rẹ́ a ti sọ pé báyìí òun mọ̀ mọ́ ní kẹ́kẹ́ lọ ni torí òun ti sọ̀rọ̀ yín fún wọn ẹ understand pé òun ti sọ̀rọ̀ yín fún wọn. ẹ ti ní ti tẹ fi ń lọ tèmi fi ń lọ ṣùgbọ́n tí n bá bẹ́ẹ̀ lọ sí location yẹn tí wọ́n pè mí sí insult ni iṣẹ́ tó wọ́n pè é sí ojú kan náà number one owó ní entitlement kankan bẹ́ẹ̀ owó oúnjẹ lásán wọn ní fún ẹ tí mi bá tẹ ṣàánú ẹ déédéé pé ọ̀gá ní ilé ìlú wáyé tó fún ẹ lómi ó yẹ kó kíkó yẹn ni torí wọ́n ti ṣe bọ́jẹ̀tì owó tó máa ná láyé àtijọ́ ìfẹ́ wà ní iṣẹ́ ìgan mo rántí ìgbà tí kò sí nǹkan kan tẹ́ pé ta bá fẹ́ lọ ṣe rìhásà lásán ọ̀dọ̀ ọ̀gá bèèrè láti máa lọ gbowó mọ́tò ṣùgbọ́n ìwà láyé dì sí. ẹ fẹ́ fi lọ ṣiṣẹ́ tí ta fẹ́ lọ ṣiṣẹ́ tiwa a máa lọ bá Bello láti Tẹ̀bí lébùté Mẹ́ta a máa fẹsẹ̀ rìn ní o èmi àti bàbá Sùwé o a máa rìn a máa wòrowòro tá a máa gbà títí dé Abádédùmọ́tò láti Èkó Adédùmọ́tò agun bíríìjì ó di Ìdó a lè wọnú railway station àbígbà mi ká máa gbẹ̀gbẹ́ ibi tó ti ń tẹ iye tó ti ń taṣu à ń fẹsẹ̀ rìn lọ kára gúgúrú àbẹ́pà à ń jẹ́ lọ ni tàbá fi dá ti Tẹ̀bí lébùté Mẹ́ta tàbá dọ̀dọ̀ Bello oríṣiríṣi òṣèré ló ti máa wà ń bẹ̀ ìtawà náà wá ṣe làwọn náà wá ṣe o torí àwọn ti dàgbà òjẹ́ ń gbà yẹn wọ́n dẹ̀ ní sinimá tó ń ṣò káàkiri tó ń pẹ́ tó bá kówó dé táìmù bí ìgbà tẹ́ ń pàwọ́ la lọ bá wọn ṣiṣẹ́ ni lẹ́yìn ìgbà tó bá san owó fáwọn ọmọ táwọn jọ jáde tán wọ́n á ṣẹ̀ṣẹ̀ tún wá pé tí ọ̀gá yẹn ò fi ní ṣáláìláì nìyẹn wọ́n á ṣe wá máa pè Adébáyọ̀ Sàlámì wọ́n máa fún yín wọ́n ti mọ̀ ikẹ́ ìbá sọ̀rọ̀ wọ́n ti mọ̀ tẹ́ bá wà tẹ́ bá béèrè ó ti mọ̀ pé kò sí nǹkan kan gbà tá bá tẹ̀ ti dé ṣé oúnjẹ ń tán lè Bello ni bó ṣe ń ṣe rẹ̀ sí kan tán ìyá Jẹ̀lílì tẹ́ ń rí yẹn oníṣó tó ṣe oníṣó yẹn màmá yẹn ń try fáwọn òṣèré òun bó ṣe ń dáná kan tán láti sì mí ń dé náà wàá tún gbé mí ìkaná wọn ló sún wọn rí bẹ́ẹ̀ dẹ̀ ló ń bọ́ everybody ṣáyé àwọn ọmọ wọn wà nídà wọ́n ti ṣe síwájú náà òun ni gbogbo wọn fi grow nísìn ẹni tó bá bínú ìyẹn ọmọ wọn kan ṣé obìnrin ara ẹ̀kọ́ ló ń bínú so àwọn ìfẹ́ wà ń gbà yẹn kì í ṣàwọn nìkan náà ń ṣe bẹ́ẹ̀ o bó dọ́dọ̀ Uncle Jídé náà ó ṣe jẹ́ pọ̀ Uncle Jídé náà wọ́n yìí máa dọ́dọ̀ Bello ṣùgbọ́n bó bá tún dọ́dọ̀ Jídé kò sọ́kọ́ mo jẹ́rìí àwọn tí wọ́n yẹn tó wá fọ́nì jù ọ̀gá ò kára wọn páwọn dàgbà wọn tí wọ́n bá ní olówó ẹ̀ mú bu ó tẹ àpò ẹ̀ wò ní ẹ̀ṣẹ́ ó wú díẹ̀ tó bá wà ń bẹ̀ pé owó ẹ̀ jáde àjọ máa pín ní ṣùgbọ́n tó bá lówó lọ tí Uncle Jídé bá rí ẹ̀ ó lè kó owó àpò ẹ̀ fún ẹ̀ ibi tí yẹn tún ya aláàánú dé wọ́n lè kó owó àpò wọn fún ẹ̀ so àwọn ìfẹ́ wà the same thing àwọn bọ̀dá yín ká Ọlọ́run ti kẹ́ wọn láti ilẹ̀ so àwọn wọ́n pọ̀ bẹ́ẹ̀ tẹ́ pé amọ́ra wa àmọ́ ẹni ta lè lọ bá tí ò bá sí ṣùgbọ́n rú ẹ̀ bẹ́ẹ̀ ò sí kò dẹ̀ sẹ́ni tó máa ṣídé èèyàn sí ìta ń gbé ẹni tó ṣẹ̀ lọ yẹ ìkọ́ bá bí ti sin yín ìsìn ti dáyé social media kò máa tí ì ṣe nǹkan wà láì kọ́ rí ọmọ tó mi ń gbé lọ kàkà kan lọ yọ ọmọ yẹn fi nínú ọmọ fóònù ọ̀hún yà ni láti lọ rescue ẹ̀ kó má kú yẹn wọ̀n níṣẹ́ o wọ́n máa yàtí tó máa fi gbé omi máa fi gbé lọ ni tó bá gbé lọ tó wọ́n wá sẹ́wọ́n post yẹn ṣé ayé tó dá nìyẹn gbígbé ayé tó dá mọ̀ ìgbé ayé ìfẹ́ ara ẹni là ń gbé ń sìn pé tèmi tí bá ti yó mi mọ̀ pé bí ń pẹ́ nìkan kan so tó ń ṣẹlẹ̀ nìyẹn ìfẹ́ yẹn ò tó ti tẹ́lẹ̀ kọ́lọ́run kó túbọ̀ dáfẹ́ yẹn padà Ọlọ́run á ràn wá lọ́wọ́. ṣé ń gbádùn bàbá wa Yomi King àgbà ọ̀jẹ̀ ìmùlẹ̀ àdìmẹ́rù nìyẹn ó máa mèsì pàdé wọn gan-an
kọ́nà bá mi fọ̀nù kẹ́wọ̀n ọlọ́run jẹ́ kẹ́yìn kú báyìí ọmọdé ilé mi ayẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àwa yúùtù rí ẹ ti dàgbà ọ àsìkò àwa yúùtù ṣé nǹkan náà lèmi àti ẹ dàgbà ní mílíọ̀nù náà yúùtù ni wá yúùtù ò ní yín. bàbá yìí tẹ mẹ́nu bẹ̀ ọ̀nà ọ̀fẹ́ nǹkan yẹn mo ti sáré fẹ́ mú ẹnu wọn bìkan kó tó di pé màá jẹ́ kí ọkàn wa tó máa balẹ̀ díẹ̀ lọ́rọ̀ ẹlẹ́gbẹ́ òṣèré dé nǹkan yìí ẹ̀mí lẹ́gbẹ́ kan ẹ̀mí ní tampan ẹ̀mí ní kinní kan gẹ́gẹ́ bá a ṣe máa ń lọ káàkiri á rí pé ó dàbí pé àwọn nǹkan kan sì wà tí rẹ́gírẹ́gí yẹn ò sí tọ́lá ọ̀kọ́ tí ń sọ pé by force yìí máa ṣe tampan àwọn kọ́lẹ̀ sọ pé kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ sẹ́ màmá ṣe yẹn TP ẹ̀ tó bá ti ṣe yẹn TP àgbà ọ̀jẹ̀ ní ẹ bá mi sọ sí. látijọ́ tá a dáyé ti báyé ní irú ẹ̀ ti máa ń ṣẹlẹ̀ kò lè ṣe kí nǹkan bíi ọkọ̀ tó bá ń rìn lórí omi kó má fì tó bá ń fì yẹn ìhùn wá mìíní pé gbogbo èrò inú ọkọ̀ ó máa dà sínú odò no ẹgbẹ́ lè pé 15 níwọ̀ tó bá mọra yín tẹ̀tí mọra yín ti pẹ́ yín ò ní kẹ́ change attitude síra yín. despite bẹ́ẹ̀ sí lẹ́gbẹ́ kan náà. despite pass lẹ́gbẹ́ kan náà kò síbi tí ń ti pàdé ẹ̀gbọ́n mi dáadáa ẹlẹ́ṣọ̀ tí mi ní kí wọn. ẹni sọ pé tó rán sí ní tampan ẹni sọ pé tó rán sínú tampan tá a máa ṣe bá ṣe ń ṣe pàápàá táwọn náà tún máa fò bọ́lẹ̀ wọn ni ọmọ ṣe ń tàṣí wọn á bẹ́ẹ̀ ṣeré kò sí torí ìtẹ́tíjọ́ ìṣẹ́lẹ̀ àwọn ẹ bá wo wọn náà tó wọn bá ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe bí àwọn ọjọ́ ti wà láti ilẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n wọn tẹ́tíjọ́ wà láti ilẹ̀ tẹ́lẹ̀ kò sí bí ẹgbẹ́kẹ́gbẹ́ tó nǹkan lè wà ẹ̀yìn máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe so kò sí pé bí ẹ máa rí ìta lára wa pé ẹlẹ́yàmẹ̀yà lélẹ̀ ìgbà tí bàbá wa Jimoh Aliu kú mú wa ń bẹ̀ bàbá wa ẹlẹ́ṣọ̀ ń láti sọ pé olùgbà tí tampan president bá dé káwọn tó sọ anything àgbàtàdé lóòótọ́ ló tó wá join wọn dẹ̀ embrace ara wọn wọ́n kíra wọn kó tó di pọ́n move on lórí bí program ṣe máa ṣe lọ so ìfẹ́ nìyẹn kò yẹ pé bí à ń torí ẹgbẹ́ òjẹ́gbẹ́ ṣùgbọ́n àwọn tó wọ́n bá ní ẹ̀tanú ara wọn tẹ́lẹ̀ wọ́n máa bára wọn fa kìíní so bẹ̀tì lọ́dọ̀ tiwa kò sí tó jọ. ó dà pé ní position no tampan nísìnyí torí bá ti ẹ̀ ń jóye mọ́ torí mọ̀ nígbà táwa ṣe nǹkan pàdé rí lára wọn tó wà tó ń ṣètò. èmi mo kàn wà pẹ̀lú president wọ́n máa ń pè mí ní FOP tó ń pè mí ní pé friend of president ní national FOP just ìnagijẹ lásán ni FOP friend of president mi ìjòyè mi ìtẹ̀ ní attempt láti dé kí ni fẹ́ fòye ṣe ní iléeṣẹ́ ẹjẹ́ kan bá a máa darí ẹ̀ ẹjẹ́ káwọn tó darí ẹ̀ máa darí ẹ̀ wọ́n tó ṣe. bàbá kò sí bí mi ṣe ní bèrè lọ́wọ́ yín torí gẹ́gẹ́ representative lẹ́jẹ́ báyìí tẹ́tí wà lórí ètò yìí fún ara létọ́ dẹ̀ ń wò náà lẹ́nu bíi ẹ ti yà síbẹ̀ bá ṣe bẹ̀rẹ̀ ìfọ̀rọ̀gbọ́dọ̀ ta ṣe ní ọ̀dọ̀ olóògbé bàbá Suwe ẹ ti yà síbẹ̀ díẹ̀ tọ́wọ̀n èèyàn ń sọ ń gbá pẹ̀lú nǹkan tọ́wọ̀n rí ó dà ń gbé jà wà ó dà ń gbé àwọn ìyàwó ń bára wọn jẹ̀yàn kan ṣe nǹkan kan mo fẹ́ gbọ́ látẹ̀ni kí lẹ fẹ́ sọ fún àwọn aráalé ní ìtò di pé olóògbé bàbá Suwe ti lọ yìí kí lẹ fẹ́ sọ fún wọn pé nǹkan tó wà lẹ́kọ̀ọ́ síjà kò fẹ́ gbọ́ látẹ̀nu yìí gangan fún ara lé tó ń wò yìí ọ̀rọ̀ ṣe rí gangan. èmi ò rí ibi tí ìjà ti wà láàrin wọn torí láti ilẹ̀ tẹ́lẹ̀ bàbá Suwe kò bá yẹn kankan jà débi tí ayé máa rí bí wọn ti ń láéláé kò sí tó jọ bẹ́ẹ̀ láàrin àwọn ìyàwó ẹ̀dẹ̀rẹ̀ mi rí ìjà láàrin wọn tẹ́ bá wo ọjọ́ yẹn dáadáa ẹ̀ rí Suwe pẹ̀lú ìyá dókítà wọn jọ jókòó tira wọn ni ọ̀rẹ́ ni wọ́n dẹ̀ yín kọ́ntínú ọ̀rẹ́ wọn lọ so ìyá aṣọlá nìkan ni ò sí láàrin bí wọ́n wà lamẹ́ríkà lọ́wọ́lọ́wọ́ báyìí so the same thing tó náà bá dẹ́ máa embrace Suwe so ibo hánìjà ti wà bóyá àwọn kan lè máa rò pé wọ́n fẹ́ kí fraction wà láàrin wọn torí pé eléyìí ń claim ẹ̀gbọ́n yìí no kò yẹ kó rí bẹ́ẹ̀ so ẹni tó ní nǹkan ti tó nǹkan ẹ̀ láti ilẹ̀ tí wọ́n pé wọ́n ti fi ìfẹ́ sáàrin wọn mi dẹ̀ lérò pé ó yẹ káwọn ará ta kankan tó débẹ̀ kan tó bá wọn break ẹ̀kan sọ di ìjà ọkọ̀ sí. ní tí bàbá Suwe ti lọ kí lẹ́nu bẹ̀rù nǹkan tí ẹgbẹ́ àbí kódà ìjọba gan tí wọ́n lè ṣọ́ máa ní kọ́ immortalize because iṣẹ́ tó ti ṣe as a comedian ó ṣe kí lẹ rò tẹ́yìn bá bàtà dábàá ń pé tó bá ṣe irú nǹkan báyìí báyìí fún bàbá bá ṣe irú nǹkan báyìí báyìí yálẹ̀ ẹgbẹ́ àbí fún Lagos State because ambassador Lagos State ni wọ́n àwọn ti gbórúkọ èkó ga káàkiri ni kí lẹ rò ń pé tọ́tún lè ṣe. àwọn ìjọba wọn mọ nǹkan lè ṣe lákọ̀ọ́kọ́ ṣùgbọ́n Ọlọ́run á jẹ́ kán lè ṣe kò sí ní tó burú tíjọba bá ronú pé ó yẹ kán dá bàbá Suwe foundation sílẹ̀ fúnrú àwọn aláwàdà kọ́kàn create pé all the comedians tí ààrẹ bá ṣe àwọn máa ní foundation kan tó máa take care àwọn tó máa tọ́jú wọn bí health wise scheme kan kó wà nílẹ̀
nítorí púpọ̀ nù àìsàn ó lágbára gan-an torí ẹlòmíì bá ṣe jọ ń rìn táàrin làkàn rí táṣọ ti bo àìmọye lára wa tọ́hàn mọ́ orun tó ń ṣe olúkálùkù ṣùgbọ́n tí irú foundation yẹn bá wà fún wọn tó bá jẹ́ pé òṣèré aláwàdà ni ẹ tán bá gbọ́ pé nǹkan báyìí báyìí ṣe tán tètè sọ fún wọn nínú àwọn foundation yẹn náà máa gbé ẹ lọ sí hospital níbi tó yẹ kán ti tọ́jú ẹ ìgbà tí bàbá Suwe bẹ̀rẹ̀ sickness irú ẹgbẹ́ wa á gbé wọn lọ sí hospital náà tán lo almost a month hospital èmi ò níye ìgbà tí wọ́n fi ń lọ síbẹ̀ lọ wòran kó tó di pé wọ́n tún ìjọ tán tó máa gbé wọn wálé I was there with the president ìjọ tán máa lọ sí hospital àjọ lọ gbé wọn lé ni lọ sí hospital so tí irúfẹ́ yẹn bá wà tíjọba bá lè fún wa support taari owó tó tówó láti lè fi tọ́jú wa iṣẹ́ wa èyí a máa lè rò pé àwọn èèyàn míì ń ta gan ojú olówó náà máa fi ń pè wá wọn ò dẹ̀ mọ̀ pé kọ́lọ́ ń ṣàánú ni ẹlòmíà sọ̀rọ̀ míì sí yàn báyìí gbà ó àwọn ìkan dẹ̀ ti yó wọn mọ̀ pé kò sẹ́ni tó yó olúkálukú olókun mọ̀ struggle ni wá àyìn struggle ni kọ́lọ́ ń ṣàánú wa ọlọ́run á gbé wa lọ́wọ́ sókè. fọ́wọ́n ọ̀dọ́ tí wọ́n ń wò yín lé tí wọ́n ń pè àṣeyọ̀mí King bàbá ọ̀pẹ̀mẹ́ náà rèé tí wọ́n náà fẹ́ ṣe acting tí wọ́n náà fẹ́ ṣe àti kódò orin gbogbo ẹ̀ mọ́ra wọn wọ́n á máa wò pé orin lórí kámẹ́rà wọ́n máa ń rìn yín pé bó ṣe dẹrùn kankan náà nìyẹn ẹni tó bá gbé gbà acting kankan ìmọ̀ràn wọlé máa fún. iṣẹ́ tó dáa níṣẹ́ artist iṣẹ́ tó dáa gidi gan ni torí iṣẹ́ ìkánimì ìṣerú iṣẹ́ tí mò ń ṣe ó lójú ibi tí n lè wọ̀ easily tó wọn á kọ́ bí mi pé kí ni wọ́n fi invite mi wá síbẹ̀ ṣùgbọ́n pẹ̀lú iṣẹ́ tí mò ń ṣe kò síbi tí yàn ò lè wọ̀ pẹ̀lú connection yàn tí yàn bá ti fi ọpọlọ sí tó dẹ̀ borúkọ ẹ̀ jẹ́ lákọ̀ọ́kọ́ má borúkọ ẹ̀ jẹ́ má ṣe ń tágbára ẹ̀ ò ká ìwà ọmọlúwàbí torí lọ́la wọ́n á sọ̀rọ̀ ń pa ẹ̀ wọ́n tó bá ti ní àwọn nǹkan kan tó máa wò gbá orúkọ mi tí mo ní mi ìfẹ́ kó bàjẹ́ ìyẹn á jẹ́ bí ìjánu fún wọn náà láti lè wà kó wà pé mi ìfẹ́ wùwà tó máa gba orúkọ mi jẹ́ ìyẹn ló ṣe pàtàkì tó bá ti bo orúkọ tó ní jẹ́ tó o borúkọ tí bàbá sọ ẹ jẹ́ orúkọ táyé tún sọyàn ní orúkọ tá à ń jẹ́ kiri ọ̀pẹ̀bẹ̀ orúkọ bàbá mi kọ́ yẹn so tó o bá ti bà àwọn yẹn jẹ́ kò síbi tó o lè wọ̀ tó o máa wọ̀ easily tó dẹ̀ máa jáde easily àìmọye ibò mi tó ẹ pọ́ máa kàn pé wá sí tó máa jókòó pẹ̀lú àwọn mi wà ní ṣé mi ṣá mò ń jókòó pẹ̀lú àwọn ọba mò ń jókòó pẹ̀lú jóyè mò ń jókòó pẹ̀lú àwọn òṣìṣẹ́ ìjọba ńláńlá báyìí so ọlọ́run ló ń gbéyàn débẹ̀ tó bá ní sùúrù ẹ má kánjú ẹ má gba kọ́nà ẹ má gbẹ̀bùrù ọlọ́run àṣínà ayọ̀. tó bá di pé ẹ dàgbà ẹ dògbò tó di pé ẹ rí bí àgbà ń rè kí lẹ máa fẹ́ kọ́ máa rántí Yomi King fún pé tó bá sọ pé bóyá ń sọ̀rọ̀ nípa Yomi King ní 100 years time kí lẹ fẹ́ kó máa sọ̀rọ̀ yẹn lọ́kàn irú footprint wo lẹ fẹ́ lélẹ̀ káwọn generations àwọn tó ń bọ̀ kọ́ lè máa sọ nípa yẹn. ẹ láwọ̀kọ́ ọlọ́run ti lé díẹ̀ lẹ̀ nípa iṣẹ́ tá a ti ṣe ẹ̀ ń sọ lẹ́ẹ̀kan mi ní Babátúndé kú Babátúndé òkú àwọn iṣẹ́ tó wà ńlẹ̀ ó yìí máa sọ̀rọ̀ nípa Baba Suwe lérò ọkàn tèmi ohun mi kan ṣe nǹkan kan gan àwa òṣèré tí a máa ṣe fún Baba Suwe bóyá lórí tẹlifíṣàn ni o bóyá lórí rédíò ni o àbí lórí any media àtọ̀ tó máa rí lọ́sẹ̀ pé àwọn Baba Suwe ló ń ṣeré nígbà tí bàbá Mero kú Awada Kẹ́ríkẹ́rí ò kú so àwọn ọ̀gá Bello tún continue so tọ́lọ́n bá jẹ́ káwọn ìjọba wá fún wa ní irú opportunity bẹ́ẹ̀ bí a ní radio station television station tó ń gbóhùn wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọn mọ̀ pé àwọn ọmọ Baba Suwe yẹn rèé àwọn ọmọ wọn máa fi rántí ẹ̀ òun náà ni mo tún ti sọ pa foundation Babátúndé Omídínà foundation wọn bá tún lè ṣe yẹn náà orúkọ ò nípa tèmi náà Ọlọ́run àfihàn máa ṣe àfihàn wa àfihàn wa. fáwọn olólùfẹ́ yín káàkiri tó ń wòye tó fẹ́ kàn sí tó ń gòkè ẹ̀ náà tún ti sọ fáwọn tó mọ̀ pé ẹ̀ ń ṣe MC wọ́n kàn yín sí oríṣiríṣi eré káàkiri náà báwo ló ṣe lè kàn sí ẹ bá mi fún wọn láago tó lè kàn sí àwọn mídẹ̀ máa pè yín náà ń gbé Ọ̀pẹ̀bẹ̀ disable ẹ sẹ́ndì account number kan fi nǹkan ránṣẹ́ bó ṣe máa ń ṣe nìyẹn yẹn ṣùọ́ ẹ bá ń fi nọ́mbà tó lè pè. wọ́n máa fi yẹn ránṣẹ́ yẹn gan bá bẹ́tà nítorí àlè máa fò mọ́ mọ́ lu ẹ̀ kiri gbogbo ìgbà lẹ́ni sí mi kí ni wá drop mi wúbà ló drop mi sí mi àbátú ti kó mi sí àtún pè mí ni àtún lọ ni ṣùgbọ́n torí àyẹn olólùfẹ́ mi tẹ́fẹ́ ní contact ẹ lè pè mí sórí 08033785877. ẹ bá mi dágbére fún àwọn olólùfẹ́ yín káàkiri àgbáńlá yín ẹni tí wọ́n béèrè tí wọ́n dẹ̀ ti rí yín ẹ̀ ń gbé láìpẹ́ láì jìnnà ẹ ti máa yọjú sí wọn. mo fàsìkò tún kí yín lẹ́ẹ̀kan sí pé gbogbo ẹ̀yin tẹ́ farabalẹ̀ tẹ́ wo ètò yìí
ojú tẹ́ ń wò lẹ́ẹ̀kan sí kò ní fọ́ láìpẹ́ láì jìnnà àyè ń padà bọ̀ ètò yìí ètò tó dáni ètò tó jẹ́ kẹ́ máa mọ báwo la ṣe wà sí báwo ni àlàáfíà ara wa ṣe ń dá sí báwo lẹ ṣe ń gbọ́ ibi tá a bá dé ibi tá à ń bá lọ so síbẹ̀ tó bẹ́ẹ̀ jọ ètò yìí Ọlọ́run nípa iléeṣẹ́ yìí kò ní jóná gbogbo àwọn tó ń jẹ́ olùyàwòrán ń bẹ̀ lágbára ojú ọ̀tún yìí ò ní fọ́ o Ọlọ́run nìkan ilé yàn kan iléeṣẹ́ yìí á máa dàgbà sí la Jésù Kristi Olúwa wa ọlá wàláùlà wàlákùwátà ìlà ó kọ̀ ẹ̀yọ̀kan òkúta láwọ̀ yà. ètò nìyẹn ètò àgbààgbà tèní pẹ̀lú bàbá wa àgbà ọ̀jàgbé eléré legendary ìmúlẹ̀ Babátúndé Omídínà 5 and 6 1 nìyẹn kọ́nà bá mi fọ̀rùn kẹ́ ọ̀rẹ́ wọn àwọn ò ní kú báyìí wọ́n á pẹ́ gbogbo iṣẹ́ wọn wọ́n á jèrè ẹ̀ lágbára lọ torí wọ́n múnú wa dùn ní kò sẹ́ni tó máa wo eré bàbá sọ àbí eré ọ̀pẹ̀ bẹ̀ wá láì kí bí wọ́n máa bàjẹ́ wọ́n á kọ́kọ́ gbàgbé náà ni nọ́mbà wọn nìyẹn ọmọ bá ṣe máa ń ṣe bọ́ ṣe sọ pé àwọn ò tí ì ṣe pé kíní ìyà ọ̀jẹ̀ wọn o bàbá ń flẹ́ńjọ o bàbá wà òkè àmọ́ kò sí nǹkan tó burú ẹ pé wọn ẹ dùn wọn ẹ kọ̀ sọ bá ṣe máa ń ṣe jẹ́ kájẹ́ kan náà bí àbíbọ́ ṣe mú wa bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ jẹ́ gbọ́ ẹ̀ lẹ́gbàá tẹ́tí kò ń ṣe pé dìsébù kí n gbà dáadáa kò sí nǹkan tó máa ṣe. Ọlọ́run ní jẹ́ ètò ìdí ní èjìrò yìí là nìyẹn atọ́kọ̀ ètò mú àbí pẹ̀lú Láwálé àbúrò mi tó gbá skin kò ní bàjẹ́ wọn ló wà lẹ́yìn ilé tọ́gẹ̀ tó ṣe Sunday ayé Ọbásanwó àbí pẹ̀lú ṣẹ̀gẹ́ṣẹ̀gẹ́ ẹ̀yin tí wàá káàkiri tẹ̀wọ̀n wá kí yín yìí tẹ́ fẹ́ látó ti gbé wá fún yín lórí nígbà tí ẹ mọ̀ pé nígbà tí àṣà wa èdè wa àwọn bàbá wa àwọn làṣà wa èdè wa lágbára Ọlọ́run àtúnrin ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.